mọ́mọ́dì mọ́mọ́ ò mọ́mọ́dì mọ́mọ́ ẹ pẹ̀lẹ́ tún ti lulẹ̀. Mọ̀mọ́ oní cardiac implantation sọnù African psychiatric. Mama ànẹ́yẹ́ máa ṣe òyìnbó yẹn ò dáa. Èwo ni implantation ìgbà tí ò kì í ṣe banana plantation? Èwo ni cardiac implant? Bó ṣe wọ́n implant cardiac? Mọ̀mọ́ cardiac gan. Are you talking about cardiac arrest? Because think about it for a minute. Stop speaking English. English is not for you. English is not for Tebatiri English Eyago. Sherry, you cannot just pick any words, any random words, and just insert it. It's ó lọ. Tí mo bá ti pè ro nǹkan lórí ẹ̀ pé àkíní lọ, wọn ò ní já sí mọ̀mọ́ ajá sí torí pé a kàwé. What is cardiac implantation, for the love of God? Ṣé o máa implant cardiac arrest sínú yẹn? Cardiac arrest happen all of a sudden. Èèyàn tẹ́ ẹ rí inú court, ṣé ó ní cardiac arrest ni? Why are you putting cardiac? Cardiac means heart now, if I'm not mistaken. So why are you putting implantation? Ṣé wọ́n máa implant the heart sínú yẹn? Mama, speak good English. Sherry, you don't have to lo phone. You don't have to sòyìnbó. Yorùbá ti wà okay. Yorùbá is your comfort. Èdè Ìbàdàn is your comfort zone. Ẹ má wá nǹkan kan. I understand yín. But you ẹ má dorí òyìnbó kodò. Ẹ má sọ fún wa. Ẹ má expect wa pé ká má mọ̀mọ́. First to begin with, tẹ́ bá ti lè bẹ̀rẹ̀ sí ń kọrin Ọlọ́run. A ti mọ̀ pé ẹ tún ti lulẹ̀ nìyẹn because ìgbà ṣòro lẹ máa mọ̀. Ìgbà ṣòro lẹ máa mọ̀ Ọlọ́run ọba. A ti mọ̀ pé ẹ tún ti lulẹ̀ nìyẹn. Wọ́n ní ẹ tún lulẹ̀ nǹkan. Think about it. Ẹ wo years and years tẹ́ ti fi ń ṣe ẹjọ́ yìí. Ẹ wo ọjọ́ tẹ́ ti jẹ̀yà. Ẹ wo ọdún tẹ́ ti jẹ̀yà. Ẹ wo ìgbà tó ṣe ń ṣe kéèsì mọ́mọ́. At the end of the day, ẹ tún mú fún bọ̀ mẹ́rin. Ìgbà ṣòro lẹ máa mọ̀ Jésù. Ìgbà ṣòro lẹ máa rántí pé wọ́n kọrin gospel musician kan wà tó kọrin. Ìgbà yẹn lórí yẹn máa ka yín lára tẹ́ máa hey mọ̀mọ́ you cannot fool us. You are just fooling yourself. Ẹni wọ́n fún wọn já wọ́n ní. Wọ́n fún wọn suspension. What in the world is suspension when it comes to court of law? Suspension from what? Mọ̀mọ́, why are you lying? Ẹ kàn jẹ̀yà gbé àmàmà ni. Ẹ kàn lọ jẹ̀yà for no reason. So no more pé bully náà ni. Suspension bikini. At the end of the day, you say if they do it again, ẹ kàn ti jẹ̀yà yẹn lọ jàre mọ̀mọ́ ẹ kúrò lórí ẹ̀. Ó yẹ kán tún bá yín gbé ìyà tẹ́ jẹ lọ́wọ́ bàbá Gaddafi wà ní. Ẹ jẹ̀yà gan mọ̀mọ́ nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìyà dùn wọ́n lára. Ara yín gba ìyà, ẹ rárá gbàyà sí. Ẹ jẹ̀yà gan o. At the end of the day, the person that kóyà fún yín is walking free. Ẹ bá ń gbọ́ Ọlọ́run tóbi. Ìkà inú yín. Ìkà Ọlọ́run ló mú. Na God catch you. Ó ti pẹ́ tẹ́ ti ń ṣe bí. Na God catch you. I'm not sorry for you. Because there's nothing to be sorry about. Yeah, you deserve it and more. You deserve it and more. Gbogbo àràbù tó ti rà fáwọn èèyàn. Gbogbo ayé àwọn èèyàn tó ti bàjẹ́. Ó dáa náà kí ìwọ náà kojú ẹ̀ máa ráre. Ó rí pé gbogbo ẹ̀ kàn fail repeatedly. Bó ṣe mú failure kan, wà á sá failure, wà á túbọ̀ sí another failure, wà á túbọ̀ sí another. Ta ló ṣe gan-an? At 65, ó yẹ kó máa send amper, ó yẹ kó máa send kìíní, màmá kí lẹ fẹ́, màmá àṣeyẹ ní wá sọ́dọ̀ wa, màmá ìgbà wo lẹ ń bọ̀ UK, màmá ìgbà wo lẹ ń bọ̀ Nàìjíríà, ẹ wá lọ rí dé lọ́dọ̀ wa, nǹkan tó yẹ kí gbogbo èèyàn máa sọ nìyẹn. Mama, ẹ má worry, máa book trip ni. There is a trip to book to kíní kan, sea trip ni, cruise trip ni, gbogbo ẹ̀ ló yẹ ká máa sọ lórí Facebook nísìn. Bọ̀ odó náà ń fọ́mọ yín lórí. Orí yín náà fi ń gún ọṣẹ lórí Facebook. Gbogbo nǹkan tó yẹ ká máa ṣe tó bá yẹ pé ẹ̀yin ti domi síwájú ẹ máa tẹ̀lẹ̀ tútù. Bó ẹ ti fàgbá tí yín ẹ ti fi wọ́lẹ̀ lórí Facebook náà. Ẹ ti ṣe láńgbáláńgbá sáwọn ọmọ kéékèèké. Ẹ ti gbàgbé pé ọmọ lẹ́yìn wá ọ̀la. You are forgetting that. Ẹ ti gbàgbé pé ọmọ lẹ́yìn wá ọ̀la. Àwọn ọmọ kéékèèké tẹ́ ń wò yẹn. Ṣé in your wildest dream ẹ máa rò pé Dorcas ló máa ṣe successor yín? Ṣé ẹ máa rò? Ṣé bẹ́ẹ̀ rò pé for the rest of your life you are going to reign? While love as God, Ọlọ́run ò jẹ́ kẹ́ ẹ kú kó tó fi yín ṣẹ̀sìn. Ẹ bá mi gbọ́ Ọlọ́run tó tóbi lẹ́ẹ̀kan sí. Ọlọ́run ọba ò jẹ́ kẹ́ ẹ kú.
ṣe mọ̀ pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe rìn bẹ́ẹ̀ tẹ́ẹ̀rìn ẹ wá kú ẹ ní mọ value ọlọ́run jẹ́ kẹ́ ẹ wà láyé kéré omi ìwà gbapò yín ìyẹn ló dùn yàn jù láyé ẹ wà láyé wọ ẹ kú ẹ ṣàìsàn and you watch the power shift from you and you cannot do anything ẹ gbọ́ lọ́run tó bí lẹ́ẹ̀kan sí and you cannot do anything. Oúnjẹ tó tọ́ sí ẹ wọ́n gbà lọ́wọ́ tiẹ̀ wọ́n gbé fẹ́ lómi and you could not do anything níbi tó ti ń fẹsẹ̀ halẹ̀ tó ń ṣe bí kíní at the end of the day o kàn tún wọ́n expose ara ẹ̀ sí ni you are just looking like a nuisance àwọn èèyàn wá ń wọ ìwé yìí ìgbà wo ló wá da èèyàn tó ní jàgàjàgà báyìí ìgbà wo ló wá di wèrè sí ìgboro ń sìn àwọn èèyàn tún ń pa Lizzy tí pé mọ̀mọ́ ti ń sínwín ju Lizzy lọ mọ̀mọ́ ibi tó ti ń gbé yín tó ti ń compare Lizzy tó tún rí pé Lizzy gan ó dàbẹ̀ ni pé Lizzy tún normal níbi tẹ́yìn wà ó ti tán nìyẹn o bẹ́ẹ̀ bá rí yẹn sọ fún yín it is over for you nìyẹn tó bá lè wo Lizzy ṣùṣùṣù kan sọ pé Lizzy ó dàbẹ̀ ni pé ó ti ń gbádùn ìgbà tí Lizzy ń gbádùn lẹ́yìn ń sick mọ̀mọ́ kò yẹ kó jẹ́ yín kò yẹ kó jẹ́ pé ìgbẹ̀yìn yín bó ṣe máa rí wẹ́nà tẹ́ bá ti ṣèkà títí gbígbẹ̀yìn ṣe máa rí báwo ló ṣe fẹ́ rí gan ju eléyìí lọ ìkà ni ìkà tẹ́ ti ṣe sílẹ̀ òun ló ń kà yín ẹ tún ti lọ ẹ tún ti ṣe kíni ẹ tún ti fìdí rẹmi ẹ tún ti lose kéèsì tó ẹ̀yin náà lù ó ẹ̀yin lẹ tún lose the case ẹ wá kanra mọ́ orin gospel kí lẹ̀ ń dúpẹ́ fún wẹ́nà ẹ lè dúpẹ́ ẹ̀sìn tẹ́ ń ṣe náà kò tẹ́ sí yàn tó lè tẹ̀lé yín lọ kò sáwọn èèyàn tó máa ṣe kíní pé mọ̀mọ́ yes we won you know you lost wọ́n á ní kóòtù fún wọn suspension because you are so ashamed of yourself ọkàn jẹ̀yàgbé àmàmà ní tó bá fi fọwọ́ kàn ẹ́ physically àti spiritually àti physically àti financially gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ti bàyẹ̀ sí àti physically àti spiritually ṣé ọwọ́ ò bàyẹ̀ sí báyìí mọ̀mọ́ ilé oúnjẹ wẹ́ how market ẹ má gbàgbé ṣe rí nǹkan tèmi tẹ̀ máa bá yín jà sí lọ́ọ̀yà tẹ́ sọ pé fẹ́ gbà fáyọ̀mídé tẹ́ sọ pé wọ́n ṣe kí ni wọ́n àràsì ayọ̀mídé níbi tó ti lọ ń ṣe pàpàpà ẹ má gbàgbé láti gba lọ́ọ̀yà yín torí ẹ̀yin lẹ máa ń gba lọ́ọ̀yà kiri ṣe rántí ọ̀rọ̀ àwọn Sisi Alágbo tí mọ̀mọ́ sọ pé òun máa gba lọ́ọ̀yà fáyọ̀mídé ó ní kéèsì mọ̀mọ́ ti kúrò lórí ìyẹn o nǹkan tó bá lọ kò rí o àṣírí Sisi Alágbo ló fẹ́ gbà lọ́wọ́ ayọ̀mídé ìyẹn ò dẹ̀ ní àṣírí ṣéyàn tó mi ń dà lóbó ẹ̀ ló fẹ́ rántí gbọ́n ẹ mọ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tí ẹnjìníà Alágbo gbé ayọ̀mídé sí tó mi ń ṣẹ́ nídìí ẹ̀ wẹ̀wẹ̀wẹ̀ báyìí ṣé òun ló fẹ́ mọ̀ bóyá àṣírí kan wà mí gan ọmọ tó jẹ́ pé ẹ̀kan ló lọ́bẹ̀ lọ́gbà. mọ̀mọ́ ẹ tún ti lulẹ̀ lẹ́ẹ̀kan sí wẹ́nà ó yẹ kí n ra kéèkì fún yín kí n bá yín gbé kéèkì wá because tí bá ti ra kéèkì ojoojúmọ́ lè ń lulẹ̀ náà tí bá ti ra kéèkì 30 cakes ló máa jẹ́ àná ẹ̀ṣẹ̀sìn èní ẹ tún ṣẹ̀sìn ẹ ti bẹ̀rẹ̀ ilẹ̀ wà ṣẹ̀mọ́ ni ẹ máa ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ sí nìyẹn tó bá tún máa dọ̀la ẹ̀yin náà lẹ tó tún máa ṣẹ̀sìn mi mọ̀mọ́ live peacefully ìgbésí ayé kọ́ lélẹ̀ it didn't day anymore wọ́n ti ṣe kí ni wọ́n ti overthrow yín dọ́kàtì ọmọ ọgbọ́n ọmọ líle wọ́n ti overthrow yín mọ̀mọ́ ibi tẹ́ ẹ sì jókòó sí ọmọ yẹn ti gbẹ̀yìn wọlé sí yín lára it's painful it's painful but how do we get here you never know that this is how it's going to end ṣé wàá mọ the most painful part ni pé àwọn tó tíyìn síwájú wọ́n wá tíyìn sí free gbogbo wọn ti padà lẹ́yìn ṣẹ́rí àmẹ́bọ̀ tó sọ anything mọ́ àmẹ́bọ̀ ò tiẹ̀ lè sọ nǹkan kan mọ́ the only thing tó ń sọ ní pé MHM náà tún kọjú sínsìn ẹ̀yin nìkan ẹ wá ń kóyà ẹ̀ṣẹ̀ èèyàn míì ẹ̀yin lẹ ń jẹ̀yà ẹ̀ṣẹ̀ èèyàn míì nǹkan tí ò yé mi nìyẹn ẹ̀yin lẹ ló ń jẹ̀yà ẹ̀ṣẹ̀ èèyàn míì mọ̀mọ́
kind of, sometimes I look at you like, why are you doing this to yourself? Why are you doing this to yourself? Ọlọ́run ti dẹ́ ẹ lọ́lá, àwọn èèyàn respect ẹ, ó tún lọ kan àbùkù, ó lọ tẹ́ níbi táwọn èèyàn ti ń gbà màmá nìyẹn, wọ́n máa fọ̀rọ̀ ẹ ṣeré inú odò. Wọ́n máa treasure ẹ, wọ́n máa value ẹ gan. Value gan táwọn odò ní fún ẹ ní gbogbo everybody ọ̀wọ̀ yẹn náà máa fi ń wọ̀ ẹ́. Ó mọ̀ ní. Báwọn ọmọ odò ṣe gbé ẹ ni kò sí any blogger tó lè wá fún ẹ. Bọ̀ ṣó rí báyìí, bó ṣe jọ̀dí mọ́lẹ̀ gbà báyìí. Nínú yẹn ò dáa. You feel as if you want to die. Tó bá wá tún ṣe lè àmúbọ́ ni, tó bá ṣe lè àmúbọ́ ni. Ó wá má mú bọ́ kiri. Ó wá ń kanra mọ́rin yẹn gospel, orin tó kọ́ ń jẹta tó kọ́ ní last month. Ó wá ń kanra mọ́rin gospel pé ó ní cardiac implantation. Ẹ wò ẹ̀yin tẹ́ bá ti bú mi ní báyìí, cardiac implantation ọ̀rọ̀ tí màá máa lò fún yín ni. Torí ìyá yín ló sọ bẹ́ẹ̀. Must you speak English? Not by force. This is medical terminologies. That too is not even medical terminologies. Law school, ìwọ ló dẹ̀ ń lo medical terminology. No be juju be ta wá ní wèrè, ta ní wèrè lórí Facebook ń sìn, ta ní wèrè. Mọ̀mọ́ ní wèrè. Stop speaking English. English tó ń sọ English burúkú ni. Tó bá jẹ́ pé ẹgbẹ́ mi ló wà, màá fọ́ nǹkan mọ́ ẹ lórí ni pé ṣé orí ẹ̀ burú ni, èwo ni English òfò ò dẹ̀ sọ Yorùbá. The English is incorrect. Number one, in English language, that is incorrect. There's nothing like that. It's not a word. Number two, in medical terms, it's incorrect. Ibo ni àwọn àlùjọ̀nù tí wọ́n ń gbóyìnbó ti yín fún yín. Ex-husband yín lù yín, ó lù yín gbé. Ẹ kàn jẹ̀yà gbé ni for years. Ẹ tún ṣẹjọ́ at the end of the day. Ẹ wá sọ pé àwọn kan ní problem. Ṣé nǹkan tó bá yín sọ nìyẹn? Ṣẹ́yìn ò jẹ̀yà ni? Ẹ jẹ̀yà now. The video is everywhere on social media. Because ẹ jẹ́ èèyàn kan tó jẹ́ pé ẹ mọ̀rọ̀ sọ. Bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé kò yẹ kí n sọ̀rọ̀ sí mo ṣe máa ń sọ̀rọ̀ sí. Bọ́ ẹ jẹ́ èèyàn kan tó jẹ́ pé ẹ deserve ẹ torí pé kò kí ń sí anybody tó máa ń sọ̀rọ̀ sí yín ni mọ̀mọ́. Ó ti yẹ kán ti máa fún yín lọ́rọ̀ tipẹ́. Bọ̀ gbogbo àfojú ń wò pé àgbàlagbà ni alágbàǹde. Mọ̀mọ́ lágbàlagbà ọba respect ara ẹ̀. Á jẹ́ bá ń sá ìyà lọ́wọ́ ọmọdé. Bẹ́ẹ̀ ni. Àti tìyín àgbàlagbà ni at one point ó yẹ kẹ́yìn gan wò pé ẹ má jẹ́ ń tẹ́ but ẹ ṣáà láìkẹ́ máa tẹ́ yẹn ni ṣá. Ẹ láìkẹ́ tẹ́ yẹn gan. Adẹ̀ǹkì adẹ̀ǹsà. Màmá ẹ má ṣe báyìí mọ́. Màá fẹ́ disrespect yín. Ẹ dẹ̀ ń ṣe bíi pé kinní kan. Màmá ẹ bọ́ lẹ́ǹbẹ̀. Ta ló lòṣì yálàjà yín ló lòṣì. Ta ló ráyè gbogbo nonsense. Ẹ jẹ́ agbé màmá lẹ̀ kí ká pera wa lórúkọ ká bójú ara wa jẹ́ kí èwo ní wèrè. Fracas ni nà inú fracas ló wà. Wọ́n ní ẹ tí wà lọ ń lọ́bì mo ti ẹ̀ ń gbọ́ téèyàn kan mi tí gbọ́ ṣó yẹn dáadáa. Wọ́n ní ẹ lọ ń lọ́bì lẹ́yìn. Wọ́n ní ẹ ní lọ́bì kẹ́ni easy. Wọ́n bá gbá odó mọ́ ẹ lórí ó easy. You think you will be normal for the rest of your life ó lè wà normal mọ́. For the rest of your life ó lè wà normal mọ́. Ẹ wá lọ ń lọ́bì lẹ́yìn. Ẹ wá lọ ń bẹ̀bẹ̀ lẹ́yìn. Ẹ wá ń ṣe bí ìtòótọ́ lẹ́yìn. Ẹ̀yin tẹ́tí ṣe àṣemáṣe lójú gbangba. Nǹkan tẹ́ ṣe bí fún nǹkan tẹ́ ṣe fún Dorcas. The betrayer of the highest order ni. Mo ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ mọ̀ ju nǹkan tẹ́ mọ̀ ń pa Dorcas yẹn lọ. Torí ẹ jẹ́ èèyàn kan tó jẹ́ pé apẹ̀rẹ̀ lẹ́nu yín. Ẹ mọ̀rọ̀ sọ. Àwọn àgbàlagbà 65. That is a shame on you, on your mother. Ó ní ẹ sọ pé ẹ láṣìírí àṣírí Tina bó ṣe ń jókòó kiri iṣẹ́ gbé jáde rí. Bọ̀ tó bá ti já àwọn ọmọ ọlọ́mọ ẹ máa gbé ọ̀rọ̀ wọn jáde máa fi ṣe fracas ìgbésí ayé wọn máa fi ṣe fracas. Àṣírí Hannah bó ṣe ń ṣẹ́yún kiri ṣe gbé jáde rí. Ẹ láṣìírí now you are protecting your own whereby destroying other people's children and ẹ dẹ̀ sọ pé ká máa wo ìyá kò possible.
kò ṣe yín ni, kò tí ì kàn yín ni, kò tí ì ṣe yín. Ó ní mò ń sọ fún yín, ẹ wo MHM. Take for example, look at MHM. MHM tó tún jẹ́ pé inú tíìmù wọn náà wà, wọ́n jọ ń ṣàbòsí ni. Ẹyọ kan péré náà ṣe fún MHM. The betrayal tí mọ̀mọ́ ṣe fún Dorcas, MHM has not received less than 1%. Ẹsẹ̀kẹsẹ̀ ló kó yà fún mọ̀mọ́. Kò tí tó bá jẹ́ yín nǹkan. Ẹ wo nǹkan tó ń sọ ń pa ìbílẹ̀, tó ń parọ́ mọ́ ìbílẹ̀, tó ní ìbílẹ̀ pààyàn, òun ní evidence dání, tó fẹ́ bọjà máa yẹn jẹ. Tó bá jẹ́ yín nǹkan, àbí kò tẹ̀ jẹ́ pé yàn tó súnmọ́ yín, kí ìbílẹ̀ jẹ́ àbúrò yín. Kò tí ì kàn yín ni, tí mọ̀mọ́ bá dọ́dọ̀ yín, ó máa ra àrà búburúkú kan láti fi bà tiyín jẹ́. Kó tó tún bá tèèyàn, ṣé ẹ máa dúró èèyàn tí mọ̀mọ́ ti bá tiẹ̀ jẹ́ ni, kó tó bá tèèyàn míì jẹ́, aláànígbọ̀ ànígbá. Kó tó tún bá tèèyàn míì jẹ́. This is why we are here talking. Pé màmá, you will never, kò possible. It is over for you. Sisi Alágbo ṣòṣe màmá ni. Kí Sisi Alágbo wọn dúró jẹ́ olóṣó kó máa mú standing. Báwo nìyẹn ṣe kan màmá tí mọ̀mọ́ sọ pé kán bá yé ẹ̀jẹ̀, kán lẹ̀ ló kó pa. Just because she want to sell coriander, ewé AliExpress, ewé gbígbẹ. Fake apps, torí pé nǹkan tó fẹ́ tà nìyẹn. Ìkan òdẹ tí kan lọ́wọ́. Tí ẹ wò mọ̀mọ́, ẹ ní ìdá tí bá tèèyàn kan jẹ́ kẹ́ tó tà. Ọjà yín ò dá yín lójú, lẹ fi feel pé tẹ bá mú Sisi Alágbo wálẹ̀, lẹ tó máa tà. Ọjà yín bá dá yín lójú, ojú ọ̀run ó tẹ́yẹ fò láì farakanra ìyá. Ojú ọ̀run ó tẹ́, ẹ ní ìdá tí bá tèèyàn kan jẹ́ kẹ́ tó ṣe rere. Nǹkan tí ò yé yín nìyẹn. Tí nǹkan tẹ́ ń ṣe bá dá yín lójú, you will not see other people because your own thing will work for you. But ẹ má worry, àwa ń lé fún yín, ẹ tún ti lulẹ̀. Congratulations.